الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف يقول ما لك وليس يجوكو وتتلي tí a máa sọ níbẹ̀ ìtọ́jú mọ́ fíkúlù màmúláti màlíyà èyí tí asàmbá lọ náà òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ káyọ̀ mọ́ ní ṣíà sí báńkì àbí kọ́mpìnì kan àbí ó dà àwọn àjọ kan tí wọ́n ti rú àwọn kan báyìí. Ìtafẹ́ kà lónìí yìí òun náà ni àbájáde àwọn àfáà onímọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n sọ nípa tá à ń sọ yìí ní Majmu' Fiqh Islami tó wà lábẹ́ Rabita Alam Islami níbi àbájáde kẹrin níbi ìjókòó kẹrìnlá tí wọ́n jókòó wọ́n jáde níbẹ̀ yìí pé ọpẹ́ ni fún Ọlọ́run Subhanahu wa Ta'ala lẹ́yìn náà àsàlátù fún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ní sọ̀sọ́kè tí wọ́n sọ fún wa wọ́n pẹ́ lẹ́yìn eléyìí wọ́n ní ìjókòó àwọn àfáà tí wọ́n máa kó jọ níbi tọ́jú mọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n wà lábẹ́ Rabita Alam Islami níbi ìjókòó wọn kẹrìnlá èyí tí wọ́n ṣe ní Makkah Mukarramah èyí tó bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday 28/14/15 tí ṣe ọjọ́ kejì January 1995. wọ́n ní wọ́n wo mòdú ìwọ̀n tọ́píìkì yìí wọ́n sì àbájáde tí wọ́n bá jáde ń bẹ̀rẹ̀ wípé alákọ̀ọ́kọ́ wọ́n sọ àwọn kókó ọ̀rọ̀ mẹ́rin. wọ́n ní alákọ̀ọ́kọ́ wọ́n ní tó ti bó ti jẹ́ wípé ìpìlẹ̀ nínú bíbáyàn tajà bíbáyàn ṣòwò àṣepọ̀ títà rírà ìpìlẹ̀ níbẹ̀ òun náà ni pé ọ̀dà tí kò sí láìfi ń bẹ̀. wọ́n ní kí ọkà máa dá kọ́mpìnì kan lẹ̀ tẹ́ pé tí a máa gbébẹ̀ sí ni pé a máa ta ṣíà rẹ̀ fáwọn èèyàn eléyìí ò sí tó burú ń bẹ̀ o torí pé kọ́mpìnì yìí ó ní àwọn èrò tó pọ̀ àti àwọn iṣẹ́ tí ó pé iṣẹ́ nǹkan kò sí tó iṣẹ́ tó dáa ni tó wáyé pé iṣẹ́ tó dáa ní bẹ́ẹ̀ tí ìgbésẹ̀ burú pé lè ò sí tó burú ń bẹ̀ ní ṣẹ̀ríà o. ẹlẹ́ẹ̀kejì wọ́n kò sí tó burú bí wípé wọ́n kò sí ìyapẹ̀ ẹnu àfáà ó lè pé èèwọ̀ ni kí èèyàn máa kópa níbi àwọn kọ́mpìnì tí a bá ń dálẹ̀ tó jẹ́ pé èròǹgbà wọn ń bẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ èrò wọn gan-an èèwọ̀ ni orí èèwọ̀ ni wọ́n gbé lórí ìbánisẹ́ lórí rìbá àti máa ta àwọn nǹkan tí ó jẹ́ nǹkan èèwọ̀ àbí máa fi sí òwò ṣe. wọ́n ní kò sí àpá bí ọ̀rọ̀ àfáì pé èèwọ̀ lélẹ̀ yìí. ẹlẹ́ẹ̀kẹta náà ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní pé la yajuzu lil muslimi shira'u ashum ash-sharikat wal masarif idha kana fi ba'd mu'amalatiha riba wa kana al-mushtari 'aliman bidhalik. wọ́n kò tọ́ fún mùsùlùmí kan kó máa lọ pé òun fẹ́ lọ ra ṣíà kọ́mpìnì kan àbí ti báǹkì kan tó jẹ́ pé ó sì mọ̀ wípé ìrìbá ní gbà ń bẹ̀ wọ́n fi ń ṣòwò ní o àbí wọ́n àyànbá wọn fi ń ṣòwò. wọ́n pé lè kọ̀tọ̀ fún mùsùlùmí láti jẹ́ pé tó ti mọ̀ pé nǹkan yìí ní tẹ́ǹsì ni kò lẹ́tọ̀ sí fún láti jẹ́ pé ọwọ́ inú rẹ̀ ó gbọ́dọ̀ jìnà sí nǹkan bẹ́ẹ̀. náà ẹlẹ́ẹ̀kẹrin nǹkan yìí wọ́n ní idha ishtara shakhs wa huwa la ya'lam anna ash-sharikata tata'amalu bir-riba thumma 'alima fal-wajibu 'alayhi al-khuruj minha. tó wọ́n jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pé ìkọ́kàn lọ wọnú àjọ kan wípé wọ́n mọ̀ ń ta ṣíà ní báyìí ló sì yóò lọ participate níbẹ̀ láì mọ̀ kí ni tí ń bẹ́ẹ̀ díẹ̀ wọ́n tó wá jẹ́ kó bá ṣẹlẹ̀ sí ìyẹn bẹ́ẹ̀ tó wá di pé wá padà mọ̀ lẹ́yìn ìgbà náà èèwọ̀ ni fún rẹ̀ bẹ́ẹ̀ á jẹ́ pé ó tó wá wà bẹ́ẹ̀ lọ nígbà tó sì mọ̀ pé ọ̀dà bẹ́ẹ̀ ni yóò jáde níbẹ̀. wọ́n ní pé ìntàn sọ ilé ìdí èèwọ̀ wọ́n ní ọ̀hàn torí pé àpapọ̀ àwọn ẹ̀rí tí wọ́n wá láti ọ̀rọ̀ Ọlọ́run Subhanahu wa Ta'ala àti Ànábì sallam tí ń sọ ọ́ dé ìwọ̀ pé kí ọmọ jẹ rìbá o náà ni ọ̀sọ̀lẹ̀ náà di èèwọ̀ pé ìtọ́ jẹ mọ́ owó rìbá ẹ̀gbọ́dọ̀ jìnà sí láti mọ̀ pé kí ọmọ lọ ra ní ṣíà kọ́mpìnì tẹ́ pé rìbá ní a gbé iṣẹ́ wọn lé lórí tó tọ́ sí ti mọ̀ bẹ́ẹ̀ àwọn tó wọn ti ń ṣe nǹkan ìwọ̀nù. ìtumọ̀ rẹ̀ ní pé
irú ẹni bẹ́ẹ̀ ìpín tó ń tọ̀hún ní bẹ̀ àti wípé tẹ̀ bá ní ṣíà ibi kọ́mpìnì kan irú ẹni bẹ́ẹ̀ náà ti di pé ọjọ́ dálẹ̀ ni wọ́n sọ wípé ṣíà téèyàn ní bẹ̀ àwọn ìpín kan nínú tí ọjọ́ dálẹ̀ ń bẹ̀ kápítà owó tí wọ́n ní bẹ̀ òun náà ti ní ìpín kan bẹ̀ nù òun náà sì ní gbogbo ọjọ́ ìpín ìwọ̀n tí wọ́n fi fowó sí pátá ọjọ́ níní tí wọ́n bá yá yàn lówó rìbá wọ́n ṣe lóko rẹ̀ ni tí wọ́n bá yá owó rìbá wọ́n ṣe lóko rẹ̀ báyìí náà ni wọ́n túnmọ̀ sí pé òun náà ti ń nípìn nínú tọ́jú mọ́ ẹsẹ̀ torí àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ tí wọ́n máa fowó ìṣòwò wọ́n tí wọ́n máa gba rìbá àbí wọ́n máa ṣòwò rìbá wọ́n ń ṣe gbogbo tí wọ́n ṣe pátá lẹ́yìn tí ń délé fún ẹni tó lówó ni kéèyàn wá máa délé fún yàn àbí kọ́ máa bẹ̀yàn ní láti lọ máa ṣe iṣẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà bá ní o orí bẹ́ẹ̀ nǹkan kọ̀ lẹ́tọ̀ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn rọ́bìtọ̀ sọ tí àwọn ọmọdé òfin kí tí wọ́n tàbí rọ́bìtọ̀ sọ ní ìtumọ̀ sí pé a rí tájá dúró bí àwọn kẹ́yẹ́ pé tọ́jẹ́ nǹkan èèwọ̀ kí ọmọ ṣe àwọn tó pé nǹkan tí wọ́n jẹ́ pé ṣe ń bẹ̀ nǹkan tó dáa ni kéèyàn ó ṣe tọ́jẹ́ pé ìwájú wa wọnú nǹkan tó pé ó fojú hàn sí yàn pé dáadáa ní ṣe ń bẹ̀ àwọn mọ̀tò á di pọ́n bá nǹkan lọ́wọ́ ni pé àṣì nǹkan èèwọ̀ ni ní dẹ̀dẹ̀ ọgbọ́dọ̀ jáde kó mẹ́bàá lọ wọ́n tí èyí tó ṣe lẹ́tẹ̀lẹ̀ kòkó mọ̀ ní tẹ́kọ́ wá mọ̀ kò lè wà tí ṣe àwọn tó tí wá mọ̀ gbọ́dọ̀ kó mẹ́ ọ̀rọ̀ tó fi lọ bọ́ sínú èyí tí ó jẹ́ ìtọ́tọ́ lọ́wọ́ yóò sàmọ̀ wa eléyìí ni ibi tá ti dúró ní ṣáà tó máa bá ìkó lọ lọ́wọ́ kọ́ sáré sáré ló kí ó gbé àwọn yẹn fà wá tí ẹ ṣe tẹ́ wá sí ìdókòwò wa tí a ṣe lónìí lọ́wọ́ bá wa kí yọba dúpẹ́ fún yóò jazakumullahu khairan wa shukran lahu lakum wassalamu alaikum